ọ̀kan lára àwọn gbajúgbajà wòlíì orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé ó lérò lẹ́yìn tó sì jẹ́ pé bó bá sọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn inú máa ń gbé káàkiri orí ẹ̀rọ ayélujára pàápàá àwọn oníròyìn náà èèyàn wòlíì Joshua Iginla tí ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn gbajúgbajà wòlíì orílẹ̀-èdè nàìjíríà ó ti sọ̀rọ̀ lórí nǹkan tí olúwa fi hàn án lórí ètò ìdìbò ààrẹ ọdún 2027 tó ń kanlẹ̀kùn gbàngbàn èyí tí àwọn olóṣèlú tí wọ́n ti ń sáré ẹ̀ báyìí tó sì sọ nítorí wàá bá a sọ pàápàá lọ́jọ́ 16 oṣù kẹjọ ọdún 2025 tá a wà yìí ìyẹn the 16th of August 2025 èyí tí í ṣe ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí ó kọjá yìí ẹ rántí wípé bó tilẹ̀ jẹ́ pé lójú gbogbo aráàlú àti mẹ̀kúnnù ètò ìdìbò ààrẹ ọdún 2027 kì í ṣe kèrèmí ó sì kó nǹkan bí ọdún kan àti oṣù bíi mẹ́fà kí ètò ìdìbò náà kó tó wáyé ṣùgbọ́n lójú àwọn olóṣèlú ní ìgbà pé ọ̀sẹ̀ tó ń bọ̀ nínú ètò ìdìbò náà ń bọ̀ nítorí pé ìmúra tí ogun ìmúra tó lágbára gidi ni bẹ́ẹ̀ ló jẹ́ pé báwọn olóṣèlú alátakò ni wọ́n ṣe ti ń kóra wọn jọ sí abẹ́ ẹgbẹ́ òṣèlú All African Democratic Congress ADC ipò òǹgan làwọn yóò lò láti fi gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ṣe ọ̀rọ̀ rẹ̀ nínú ojú alákàfin sọ́rí ó sì tó ṣe ọ̀rọ̀ rẹ̀ ní àràbà lọ tóra mú nítorí pé odò ń gbẹ́rẹ̀rẹ̀ èyí gan èyí ló jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò náà bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ òṣèlú lórí bí wọ́n ṣe ní gbàjọba lọ́wọ́ ẹ̀ tó sì jẹ́ pé gbogbo àwọn ìgbésẹ̀ òṣèlú tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń gbé lọ́pọ̀ èèyàn gbàgbọ́ pé ó jẹ́ kí àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú alátakò pàápàá ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí wọ́n ṣe ń ya kúrò nínú ẹgbẹ́ òṣèlú wọn tó sì ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ẹ̀ báyìí. ṣá onígbà tó ń sọ̀rọ̀ nípa ti olúwa tó fi hàn án pásítọ̀ Joshua Iginla jẹ́ kó di mímọ̀ wípé ní ọjọ́ 16 oṣù kẹjọ ọdún ìtòun sọ̀rọ̀ nítorí àfihàn gbẹ̀yìn ni pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó sì ṣe sáà kejì ọdún 2027 ó nílò tó gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tó bá níta ló wò ó kó di ààrẹ tó sì kójú òṣùwọ̀n jù òun ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra Peter Obi ni ló kójú òṣùwọ̀n jù tó sì wo òun ṣùgbọ́n ó ní ohun tí èèyàn fẹ́ yàtọ̀ sí ti Ọlọ́run fẹ́ ó ní Tinubu ni Ọlọ́run fi hàn pé yóò tó di ààrẹ ó ní bá sáré kọjá sísọ gbẹ́gbìyànjú jù Tinubu ni yóò ṣe sáà kejì ṣùgbọ́n tó ní òun wà lè sọ tó lè ṣe ìrànlọ́wọ́ àbọ̀dún tó ń bọ̀ bóyá olúwa tún lè yí èrò ẹ̀ padà o ṣùgbọ́n ní bóyá bá yí èrò padà òun yóò kéde fún gbogbo ayé tó sì jẹ́ kó di mọ̀ pé kí Tinubu olúwa ní kó lọ mójútó ìlera ẹ̀ gidigidi o bẹ́ẹ̀ ni olúwa tó sọ pé Tinubu yóò ṣe àṣìṣe kan tí ìjọba ẹ̀ yóò ṣe tí ò ní agbára kọjá sísọ ó ní bí ò bá tètè wá nǹkan ṣàṣìṣe náà ó ló ṣeé ṣe ká àwọn olóṣèlú alátakò tó bá gbọ́n ká lu àṣìṣe náà láti fi lé kúrò ní ìjọba ṣùgbọ́n tí pásítọ̀ Joshua Iginla kò sọ irú àṣìṣe ńlá tó ní Tinubu yóò ṣe náà kí ètò ìdìbò ọdún 2027 kó tó